lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárárárárárá. Ọba mímọ́ lọ́ba tí mo sí o. Tánánánánà. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Bàbá mímọ́, alágbára mo mọ̀rúkọ rẹ̀ o. Ìgbà ìsì ayé máa dé o. Gbogbo tí Jésù sọ ní Matthew 24 ó ti ń ṣẹlẹ̀ òpin ayé láwàá yìí. Bàbá mímọ́ mo máa sátọ̀ wá o. Dákun gbà mí, dákun gba ayé mi yìí láwo. Bàbá mímọ́, alágbára mo mọ̀rúkọ rẹ̀ o. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọ̀rẹ́ mi jẹ́ àjọkọ́. Ọba mímọ́ lọ́ba tí mo ń sìn o. Mo mọ̀rúkọ rẹ̀ bàbá. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárárárárá. Alágbára mo mọ̀rúkọ rẹ̀ o. Kí ló tó ń da ọ́ lọ́kàn rú o? Kí ló dé tó ń ronú? Ipa Jésù kà pẹ̀lú Ọlọ́run gbogbo ní ṣíṣe. Kò máa ṣòro f'Ẹlẹ́dùmarè. Gbogbo ìṣòro ayé ni àti kékeré níwájú Ọlọ́run kò tún nǹkan kan rárá. Ṣáàtì nígbàgbọ́ nínú àdúrà rẹ̀ o. Ọ̀rọ̀ rẹ̀ àdáyọ̀ wá kálẹ́lúyà o. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárárárárá. Ọba mímọ́ lọ́ba tí mo sí o. Bàbá mo mọ̀rúkọ rẹ̀. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárárárárá. Alágbára mo mọ̀rúkọ rẹ̀ o. Ọ̀rẹ́ ayé kí ló jẹ́ mọ́ o? Òun asán ìmúlẹ̀ mo foni. Ṣùgbọ́n Jésù Kristi adúró ti ní lọ́jọ́ ìṣòro. Àtúnfara tí mo mọ̀rúkọ rẹ̀ o. Lẹ́yìn Jésù mi o, lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Rárárárárá. Ọba mímọ́ lọ́ba tí mo sìn. Bàbá mo máa mọ̀rúkọ rẹ̀. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Bàbá mímọ́, alágbára mo mọ̀rúkọ rẹ̀ o. Bàbá mo máa mọ̀rúkọ rẹ̀ o. Alágbára mo mọ̀rúkọ rẹ̀ o. Àtúbàjáyé mo mọ̀ o. Alágbára mo mọ̀. Àwímáyé wo mo mọ̀ o. Ìyanu 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 ológo dídá dídá. Àti pọ̀pọ̀ ẹ̀kú dà bàbá mi yóò máa ṣe báyìí. Alágbára mo mọ̀rúkọ rẹ̀. Akiri sórí ọba sórí kiri o. Gíga gíga òkè ńláńláńlá. Kábíyèsí ọba tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé o. Kí ló lè ṣe olùgbàlà aráyé? Atún ayé mi ṣàtún ayé ẹ̀ṣá sọ̀rọ̀ wá dayọ̀. Kí ló lè ṣe ọba wímáyé wù mí o? Kábíyèsí o. Aláyàlẹ̀ o. Kábíyèsí o. Àtúbàjáyé o. Kábíyèsí rẹ̀ ọba ìyanu. Alágbára mo mọ̀rúkọ rẹ̀. Orúkọ Jésù máa jẹ́ fún èmi àti ẹ. Ó máa sọ gbogbo òkè ìṣòro wa di pẹ̀tẹ́lẹ̀. Á yanjú ọ̀rọ̀ wa pátápátá lọ́dún yìí.